Ẹ̀yin èèyàn wa, ìjẹ́ ìmọ̀ arábìnrin tí a mọ̀ sí Funmi Banks Anthony. Arábìnrin yìí ó di sunkún síta lórí ọ̀rọ̀ tí arákùnrin kan tí a mọ̀ sí Uche tí ó fi kàn án wípé ó ní ìdí tí àwọn arábìnrin méjì tí a mọ̀ sí Tóyìn Abraham àti arábìnrin tí a tún mọ̀ sí Fúnkẹ́ Akíndélé tí àwọn méjèèjì fi ń jà. Ó ní arábìnrin yìí Funmi Banks Anthony ó ní òun ló fa ìdí tí àwọn méjèèjì tí wọ́n fi ń jà. Ẹ̀yin èèyàn wa, wàhálà ńlá kan ló ṣẹlẹ̀ yìí. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Kí ló ń ṣẹlẹ̀? Ẹ ó mọ̀ wá wípé lórí ètò wa níbí yìí, ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan nípa àwọn òṣèré wa, láti lórí àwọn ọkùnrin àti lórí àwọn obìnrin wa, òun la máa mú wá fún yín lójoojúmọ́ lórí ètò wa níbí. Ẹ̀yin èèyàn wa, mo mọ̀ pé ẹ máa fẹ́ gbọ́ ìdí tí ọ̀rọ̀ yìí tí ó fi ṣẹlẹ̀ bí ó ṣe ṣẹlẹ̀ yìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan tí ẹ bá fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí, tí ẹ bá fẹ́ gbọ́ bí gbogbo rẹ̀ ṣe lọ. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè máa fi gbogbo rẹ̀ tó yín létí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ìjìnlẹ̀ ọmọ Yorùbá lórúkọ tèmi, èmi sì ni atọ́kùn ètò yìí. Ẹ̀yin èèyàn wa, wàhálà ńlá ti ṣẹlẹ̀ bí arábìnrin tí a mọ̀ sí Funmi Banks Anthony bí ó ṣe jáde arábìnrin jẹ́ òṣèré tíátà Yorùbá ni arábìnrin yìí jẹ́. Ó ti jáde ó ti sunkún síta ó ní ṣé o mọ arákùnrin yìí Uche yìí rí? Ó ní o mọ̀ rí o. Àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ nìyí. Ó ní tí o bá bring down fídíò ọ̀hún tí ó ti sọ̀rọ̀ yẹn, ó ní wípé arákùnrin ọ̀hún ó máa gbọ́ látọ̀dọ̀ lọ́ọ̀yà ọ̀hún, ó ní ó máa arrest rẹ̀ ni o. Ẹ̀yin èèyàn wa, wàhálà ńlá kan ló ṣẹlẹ̀ báyìí. Ẹ̀wọ̀n kọ́ ni arákùnrin Anthony yìí, arákùnrin Uche yìí, ẹ̀wọ̀n kọ́ ni ó fi ń ṣeré báyìí, nítorí wípé àwọn òṣèré wa lọ́kùnrin àti lóbìnrin wọn ò kí ń fẹ́ irú nǹkan báyìí, wípé kí èèyàn kí ó máa blackmail wọn. Báwo ni o ṣe máa sọ wípé arábìnrin yìí òun ló fa ìdí tí Tóyìn Abraham àti arábìnrin tí a mọ̀ sí Fúnkẹ́ Akíndélé tí wọ́n fi ń jà? Ṣé bí arábìnrin tiẹ̀ sì sọ̀rọ̀ nínú fọ́nrán yẹn, ó ní wípé ó nù tiẹ̀ mọ̀ ìgbà tí wọ́n ti ń ja ìjà ọ̀hún. Àwọn ọ̀rọ̀ tí arábìnrin sọ nìyí. Ó nù tiẹ̀ mọ̀, ó nù tiẹ̀ gbọ́ sí ìjà ọ̀hún. Ẹ̀yin èèyàn wa, ìròyìn ní ṣókí nípa àwọn Yorùbá actors àti àwọn Yorùbá actress wa, òun là mú wá fún yín lénìí. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo ọmọ àrí o. Ìjìnlẹ̀ ọmọ Yorùbá lórúkọ tèmi, bí sì ni atọ́kùn ètò yìí. Ó dìgbà kan náà, ó ti dọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà.